ẹ̀yin lólùfẹ́ mi wàhálà tún ti ń bọ̀ o wàhálà ti ń bọ̀ o ọ̀rọ̀ Karimo ni o ọ̀rọ̀ Karimo ni tí ẹ bá gbàgbé fídíò tí mo ṣe lánàá lórí ọ̀rọ̀ Karimo tó tú àṣírí àwọn ọlọ́pàá mo mọ̀ pé gbogbo ẹ̀yin lólùfẹ́ mi náà ni ẹ ti wò fine ṣé wá rí bó ṣe tú àṣírí àwọn ọlọ́pàá yẹn bí àwọn kan ṣe dìde nìyẹn o wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe ìpè fún nìyẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìpè fún Karimo gidigidi gan mà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìpè fún ṣé tẹ̀ wá rí àwọn tí wọ́n ń ṣe ìpè fún yẹn àmọ́ tó wá náà wọ́n yẹn o kò má rẹran gẹ́gẹ́ bí àwọn Yorùbá ṣe máa ń pa lówe wọ́n á ní àmọ́ ni kò má rẹran àwọn another group of people tó wá tún dìde àwọn yẹn tiẹ̀ wá gbógun tì wípé táwọn bá ti mú kò sí nǹkan méjì káwọn gbẹ̀mí ẹ̀ ni ẹ̀yin olólùfẹ́ mi ẹ jọ̀ọ́ ìbéèrè mi níbo là ń bá Nàìjíríà yìí lọ níbo là ń bá orílẹ̀-èdè yìí lọ níbo la fẹ́ bá iyàrá já sí lórí ọ̀rọ̀ pé à ń wá justice fún Mohbad yìí náà ok ẹ jẹ́ ká gbà pé Karimo ṣe mistake láti bẹ̀rẹ̀ by joining them because lára kọ́mẹ́ǹtì àwọn kan ohun táwọn ń sọ ni wípé ṣe bí Karimo ẹ̀gbọ́n Wùnmí ni a ní ṣe bí Karimo ṣe bó sọ́pọ́tì Wùnmí tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi bá dáhùn lóhùn mú nígbà tí Karimo ò tètè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ obvious everybody ló lè kọ́kọ́ ṣe nǹkan tí Karimo ṣe pé àbúrò mi ni jẹ́ kí n support ẹ̀ kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n ní ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì ohun tí Karimo kọ́ ṣe láti bẹ̀rẹ̀ nìyẹn by kọ́fà wọn because àwọn kan ń fi allegation yẹn kàn wípé ṣe bóun náà ló lọ sí police station before kí àwọn Darosha Mbama àti àdúrà àti ya Mohbad àti bàbá Mohbad àti gbogbo àwọn tó lọ sí station ní ọjọ́ yẹn ṣe bóun ló kọ́ lọ tẹ́lẹ̀ dè wọ́n ní station wáyé tó tó wá jẹ́ pé òun ló ń tú àṣírí wọn sìn mo níyà ó ṣeé ṣe bẹ́ẹ̀ nígbà míì kéèyàn rò pé òun fẹ́ parọ́ kéèyàn rò pé òun fẹ́ side àwọn tí kò yẹ kí òun side kó wá máa wò pé níbi tọ́rọ̀ yìí ń lọ yìí sìn ọmọ òun gbá jẹ́nu yà yìí ẹbí òun gbá jẹ́nu yà yìí ìrandíran òun gbá jẹ́nu yà yìí ẹ má gbàgbé ẹ̀yin olólùfẹ́ mi mo ti sọ síwájú pé lórí ọ̀rọ̀ justice for Mohbad yìí àwọn kan ti fa ègún síra wọn lórí o tí wọn ò tiẹ̀ tí mọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nínú àwọn anti-justice tí wọ́n ń support Wùnmí ẹ jẹ́ ká gbà pé Àṣànà fúnra rẹ̀ ó ti mọ̀ pé ohun tó ń ra wọlé yìí náà ègún rọ̀dẹ̀rọ̀ ni but fún àwọn tí ẹ pé wọn ò mọ̀gbà tí Àṣànà ń hu ìwà yìí wọn ò mọ̀gbà tí Àṣànà ń ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí ìgbà tí Kàsálà bọ́ sí tán òun ni àwọn ilé ìṣẹ̀ṣẹ̀ mọ̀ dìwé ìbọn ṣe gbé ọ̀rọ̀ Àṣànà sórí ọ̀pọ̀lọpọ̀ wọn ti fa ogun sí ilé ayé wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ti fa ègún ìrandíran wọn ti fà sínú ilé ayé wọn lórí ọ̀rọ̀ tí ó kàn wọ́n lọ́wọ́ tí ó kàn wọ́n lẹ́sẹ̀ but ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ báyìí lórí ọ̀rọ̀ ti Karimo tí mò ń sọ lọ Karimo lè support wọn láti bẹ̀rẹ̀ nígbà tó dé wá rí pé nǹkan tó ń ṣe ò dáa ó dẹ̀ rò pé kinní yìí òun náà má ti bímọ ṣé tó bá ṣe irú ẹ̀ fún ọmọ tòun náà ṣé inú òun máa dùn òun láti sọ nǹkan tó òun mọ̀ òun ni nǹkan tí Karimo ń ṣe ń sìn Karimo dẹ̀ ń sọ fún yín wípé tó bá yẹ pé rọ́ lòun pa kẹ́ wá dìbọ́ǹkì ẹ̀ Karimo ti tẹnumọ́ rẹ̀ bí ẹ̀mẹ́ta bí ẹ̀mẹ́rin bí ẹ̀márùn pé tó bá yẹ pé nǹkan tóun sọ irọ́ ni ẹ wá dìbọ́ǹkì ẹ̀ kò máa sẹ́ni tó lè jẹ jáde ó tún sọ̀tọ̀ àwọn ọlọ́pàá ń sìn ó ní wáìn ní 95,000 àti chẹ́ńjì díẹ̀ àmọye chẹ́ńjì yẹn kò dárúkọ ẹ̀ òun lòun lọ fi tẹ́lẹ̀ tí wọn ò fi ti Mbama mọ́lé tí wọn ò fi ti àdúrà mọ́lé tí wọn ò fi ti àwọn tó yẹ kán tì mọ́lé tí wọn ò fi tì wọ́n mọ́lé
mo wò pé òun náà ti rí pé nǹkan tóun ṣe ń gbà yẹn mistake ni tí ẹ bá dẹ̀ gbàgbé Sam Larry gan sọ mọ́ ẹ pé all stations have settled. Kí ni Karimo wá tú àṣírí fún báyìí? Wọ́n ní kó fòkù kò níṣò. Ọ̀tọ̀ ní set àwọn tó ń ṣépè fún, ọ̀tọ̀ náà wọn tó ti ń fi kú wa káàkiri báyìí o. Ẹ jọ̀ọ́, a sọ pé Nàìjíríà ò dá, Nàìjíríà ò dá, Nàìjíríà ò dá. Ṣé ẹ rántí pé lórí àwọn ọlọ́pàá yìí náà ni ó fa EndSARS? Ṣé báwọn youth náà ni wọ́n jà fún EndSARS? Ẹ̀yin the same youth tẹ́ ẹ jà fún EndSARS. Ẹ̀yin the same youth náà máa lẹ́dẹ̀ tó ń support Karimo yìí. Àwọn àgbààgbà Yorùbá dẹ̀ ti sọ, wọ́n ní tí ẹnu wa ò bá kò, tí ẹnu wa ò bá kò, a ò lè gba orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ ìwà burúkú tó ń wù yìí. Ok, nígbà tẹ́yin youth kan bá wá ń ṣe báyìí, báwo lẹnu wa ṣe fẹ́ kò? Ẹ má dẹ̀ gbàgbé bàbá wa Awólọ́wọ̀ kọ́lọ́mbà fọ̀hún kẹ́ wọn, wọ́n ti sọ, wọ́n ló dìgbà tí youth bá dìde tó bá jà fúnra wọn kan tó bọ́ lóko ẹrú wàhálà táwa ẹ̀. Ẹ má tún gbàgbé pé recently bàbá wa Ọbásanjọ́ náà tún sọ pé ẹ̀yin youth tẹ́ ẹ bá ti fail láti jà, tẹ́ ẹ bá ti fail láti gba ẹ̀tọ́ yín, ẹ má expect pé àwọn bàbá kan náà ń bọ̀ á gbà fún yín o. Àwọn bàbá kan kò lè gbà fún yín. Àwa youth náà la máa gba nǹkan wa fúnra wa. Now àwa youth tó yẹ ká jà, àwa youth tá a jà nígbà EndSARS pẹ̀lú báwọn ọlọ́pàá ṣe ń ṣe wá, the same ẹ̀yin youth yìí náà part of yín lè tún support àṣànà yìí o, lè tún support injustice yìí o, tẹ́ ẹ support justice tẹ́ pé injustice nìyí o. Karimo ń tó àṣírí sìn instead kẹ́ ẹ back Karimo up náà nísìn ìkúlẹ̀ tó fi ń wá káàkiri. Ẹni olùfẹ́ mi ẹjọ́ ẹ bá mi share fídíò yìí, ó wà very very important. Ẹ bá mi share, kẹ́ni bá mi subscribe sí LLA Global TV. Gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín, mo dúpẹ́ lọ́wọ́ yín. Bẹ́ẹ̀ yẹ subscribe yẹn iná ò ní tán lọ́wọ́ yín. Ẹ̀yin tẹ́ tún ṣe máa subscribe náà mo dúpẹ́ lọ́wọ́ yín náà. Gbogbo ojú tó ń wò mí ẹ lọ subscribe, ẹ̀yin tẹ́ ti subscribe. Yà lórí ọ̀rọ̀ Karimo títí mò ń sọ̀rọ̀. Mo sọ fún yàrá pé Karimo ti ń túṣu bọ̀ nísàlẹ̀ kòkò. Bó ṣe dárúkọ àwọn ọlọ́pàá yìí sìn, wọ́n ti mọ̀ wípé àṣírí mi tún ṣì wà lọ́wọ́ ẹ̀ tó máa tú, wọ́n ti ń fi kú lé káàkiri báyìí sìn. Wọ́n ti ń wọ́n ọmọ ìfẹ́ gbẹ̀mí ẹ̀. Ọ̀tọ̀ náà wọn tó ń ṣépè, ọ̀tọ̀ náà wọn tó ń fi ikú wa káàkiri báyìí sìn. Ṣé bá ṣe fẹ́ máa bá Nàìjíríà yìí lọ́lọ́ lónìí? Ẹ̀yin youth, ẹ̀yin youth, ẹ̀yin youth, ǹjẹ́ o lè fẹ́ já ọkùnrin gbogbo eléyìí? Èlò ni Wùmí ò bá gbé fún yín? Èlò náà àwọn anti-justice yóò bá gbé fún yín? Ẹ tún fẹ́ gbẹ̀mí ọmọ ọlọ́mọ bẹ́ẹ̀ ṣe gbẹ̀mú Mohbad, Ọlọ́run ò ní gbà fún yín. Gbogbo ìmọ̀ràn yín lórí Karimo kò ní ṣe. Àṣírí máa tú délẹ̀délẹ̀ ní pátápátá. Karimo, just be careful. Ọlọ́run ọba tó ń ṣọ́ ẹ láti jọjọ́ yìí a máa ṣọ́ ẹ. Àwọn alálẹ̀ Yorùbá wọn ò ní padà lẹ́yìn ẹ. Alálẹ̀ Nàìjà wọn ò ní padà lẹ́yìn ẹ. Ẹlẹ́dàá ìyá àti bàbá ẹ wọn ò ní padà lẹ́yìn ẹ. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí kó go viral, kí àwọn youth kán lè mọ ìwà táwọn hù tí ó dáa. Gbogbo ẹ̀yin youth tẹ́ ń support àṣànà, ẹ lọ jáwọ́, ẹ lọ jáwọ́. Ṣé tó bá jẹ́ pé ìkànnù yín ní orúkọ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Mohbad tó ṣẹlẹ̀ sí, ṣé inú yín máa dùn? Òun nìyẹn sìn, ológo ọmọ mélòó tún ti lọ yín sìn. Ọ̀gá àgbà àwọn àmì, general officer àwọn àmì, òun ló tún ti lọ yìí sìn. Ọmọ ọdún mélòó ni Mohbad tá ń fight justice fún? Ẹ wá wo máa yẹn very close to 60. Ẹ wo ariwo ẹkún nínú ilé wọn. Wọ́n sì rí gẹ́gẹ́ bí ọmọ kékeré. Ẹ wo bí ìyá ẹ̀ ṣe ń ké, ẹ wo báwọn family ẹ̀ ṣe ń ké. Wọ́n náà gbẹ̀mí òun náà ni o. Ẹ̀yin youth, instead kẹ́ jẹ́ ká panupọ̀, ká gang up together, ká gbógun ti ìwà bàjẹ́ yìí. Torí ọjọ́ ọ̀la àwọn ọmọ tiwa náà tó tún ń bọ̀. Àwọn bàbá tiwa ti fèèlì wa. Ẹ má jẹ́ káwa náà tún fèèlì àwọn ọmọ wa. Ẹ̀yin youth, ẹ má jẹ́ ká fèèlì àwọn ọmọ wa. Ṣé nígbà táwọn ọmọ wa bá tún wá ń ṣépè fún àwa náà? Bá a ṣe ń ṣépè fún àwọn bàbá wa sì pé wọ́n fèèlì wa. Ẹ fẹ́ káwọn ọmọ tiwa náà tún máa ṣépè fún wa. Ẹ̀yin youth, ẹ lọ ronú o. Ẹ lọ ronú o. Ẹ lọ ronú o. A ò ní rí jù báyìí lọ lórí ọ̀rọ̀ Karimo tí wọ́n tún gbógun tì. A ò ní rí jù báyìí lọ. Tí n bá tún gbọ́ ẹni information kan lórí ọ̀rọ̀ Karimo, màá tún mú wá fún yín. Ẹ olólùfẹ́ mi, ẹ má gbàgbé, ẹ bá mi subscribe sí LLA Global TV. Ẹ lọ subscribe, wọn ò jáwó, kẹ́lẹ̀ bá mi share fídíò yìí kó lè go viral. Ẹ ṣé gan, ire o.